Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Wike ṣe fún Fayọṣe àti Ortom. Bí ìgbáradì ṣe ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ìdìbò àpapọ̀ ọdún 2027, Ààrẹ Bọ́lá Tinubu gba àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party lálejò lọ́jọ́ Sátidé tó kọjá. Ìpàdé náà wáyé ní Aso Rock Presidential Villa, Àbújá, ní Mínísítà fún ọ̀rọ̀ olú-ìlú ilẹ̀ wa Ṣeyin Wike ti kó àwọn ojúgbà rẹ̀ tí wọ́n jọ ń pe ara wọn ní G5 lọ sọ́dọ̀ ààrẹ. Tẹ́ ò bá gbàgbé, lásìkò ìdìbò àpapọ̀ ọdún 2023 ní àwọn gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú PDP ya kúrò níbẹ̀, wọ́n pe ara wọn ní G5, wọ́n sì ṣiṣẹ́ pẹ̀lú ààrẹ Tinubu tó fi dépò. Lẹ́yìn ìdìbò ni Tinubu yan Wike gẹ́gẹ́ bí mínísítà lọ́dún 2023. Lára àwọn tí wọ́n wà níbi ìpàdé ọjọ́ Sátidé ni gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ rí Ayọ̀délé Fayọṣe, gómìnà ìpínlẹ̀ Benue tẹ́lẹ̀ Samuel Ortom àti gómìnà tẹ́lẹ̀ nípínlẹ̀ Abia Okezie Ikpeazu. Bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó mọ ohun tí wọ́n sọ nínú ìpàdé pẹ̀lú ààrẹ, síbẹ̀ ọ̀pọ̀ nígbàgbọ́ pé àfojúsùn ìpàdé ọ̀hún kò ṣẹ̀yìn bí àwọn gómìnà tẹ́lẹ̀ yìí yóò ṣe ráyè wọnú ìṣèjọba tó wà lóde.